ìta ń sọ ni gbogbo tí ẹ wá wò ẹ̀ǹdínlógún bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ló sì rí mọ ẹ̀ǹdínlógún tí mo máa ń wẹ̀ ló òòṣà ni wọ́n ń pè owó ẹyọ mẹ́ẹ̀dínlógún yẹn tí mo máa ń wẹ̀ oògùn ni kò sóòṣà oògùn lọ́wọ́ à. oògùn ni. àyíwí ni ifá gan oògùn ni ewé ifá ni wọ́n jà. bẹ́ẹ̀ ni wọ́n á fi fọ́. ewé ọ̀dọ́dọ́ ewé tẹ̀tẹ̀ ewé. thank you thank you. ẹ̀ǹdínlógún mi bẹ̀rẹ̀ pé ẹ̀já aláǹgbá lápá aláàrò sí owó ẹyọ yẹn tí ó fi rí na. thank you. tẹ bá mú èjì tẹ bá mú ẹyẹ tí ẹ dán wọ ẹyin ara lé ẹjẹ ń fún yín ní àṣírí mu. ká fún ó yẹ fún wọn láṣìírí. gifta thank you thank you. ẹyin oníbílẹ̀ tẹ bá fẹ́ mọ̀ pé ẹ̀ǹdínlógún tán dà owó ẹyọ ọjọ́ tó lójú tá à ń náà jẹ́ máa béèrè kan lọ́wọ́ rẹ̀ tí wọ́n rò pé bóyá òòṣà ni tó rò pé ọmọ kó oògùn ni ìtọ́wà ń bi àyẹ̀wò ó ní pé ìdàpọ̀ ẹrú àti olówó rẹ̀ ọba tó dáa ọ̀nà táwọn bàbá wa ń gbé gbà láti connect ọlọ́run spiritually secretly láṣìírí lábẹ́nú nípasẹ̀ ẹ̀mí àìrí òun ni àyẹ̀wò Yorùbá ìwọ mú owó ẹyọ o lè wá mẹ́rìndínlógún kan wá owó ẹyọ ọ̀rọ̀ tí mò ń sọ tí máa fi parọ́ ó kù mí ó kọ́ lọ́hùn ìwọ dánwò tí ẹ̀ dánwò kọ́mẹ́ǹtì pé ẹgbẹ̀jì ń pa irọ́ kan mo fi ní àwọn àṣírí kan wà tí máa tú nípasẹ̀ táwọn èèyàn rò pé ó sà ní agbára Yorùbá rárá oògùn ni o oògùn ni Ọlọ́run ló fún bàbá wa lóògùn ọgbọ́n oògùn àwọn èèyàn míì lù mọ́ọ̀sà bí lápèjúwe nísìn nílé wa bẹ́ẹ̀ ni sà nílé wa níran wa bẹ́ẹ̀ ni sà bàbá wa mọ oògùn kan téèyàn bá rọmọ bí ni téèyàn bá rọmọ bí bẹ́ẹ̀ ni téèyàn bá lò lónìí bẹ́ẹ̀ ni sà kódà ká wọ́n ti lò fẹ́ni tí ò ní ilé ọmọ tí wọ́n gbélé ọmọ rẹ̀ ó sì lóyún. ó dẹ̀ lóyún.